òwúrọ̀ yìí inú wa dùn lọ́pọ̀lọpọ̀ láti wà níbí gẹ́gẹ́ bí a ti báwọn olùkọ́ àgbà sọ a wá láti gbé àṣà àti ìṣe Yorùbá àti èdè Yorùbá a wá láti gbé lárugẹ lẹ́yìn náà bá wòye ní nǹkan tó ń ṣẹlẹ̀ ní àsìkò wa báyìí a máa rí wípé èdè Yorùbá sísọ àti lílo àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ wa ó ti mẹ́hẹ̀ díẹ̀díẹ̀ ó ti mẹ́hẹ̀ láàárín àwọn àgbà wa pàápàá àwọn kan wọ́n ti ń fi àwọn nǹkan kan wọ́n ti fi ṣe àfihàn tí eégún fi sọ ká má ṣe wá sọ láàárín àwọn gbogbo wẹrẹ eléyìí ló mú àwa ní ọkàn tó fi jẹ́ ká jáde ní àsìkò yìí láti mú ìwúrí bá sísọ èdè Yorùbá àti gbígbé àṣà wa lárugẹ pàápàá jùlọ láàárín àwọn ọ̀dọ́ wa láàárín àwọn ògbówẹrẹ wa kí èdè Yorùbá kó má bàa jẹ́ pé ní orí ìran tiwa ló ti máa parun gẹ́gẹ́ bí nǹkan tí à ń wò ní ẹ̀ ní àsìkò yìí mo dẹ̀ gbàdúrà wípé lásìkò tèmi lásìkò tiẹ̀ èdè Yorùbá ò ní parun o tí àwa bá lọ sí iléèwé kíléèwé tá a bá lọ a máa ní ọ̀rọ̀ tá a máa ń sọ ẹ bá wo orí pátákó àkọlé mi a sọ wípé èdè Yorùbá dùn tí mi bá sọ wípé èdè Yorùbá dùn ẹ̀yin á dá mi lóhùn wípé ẹ gbé lárugẹ èdè Yorùbá dùn ẹ gbé lárugẹ àdá fún yín a tún wá máa ń sọ wípé àṣà wa èdè wa ni kò gbọdọ̀ ṣe kí ni kò gbọdọ̀ àṣà wa èdè wa àṣà wa èdè wa ẹ̀ka rẹ̀ fúnra yín látẹ̀wọ́ ní mo rí wípé ẹ fẹ́ràn orin kíkọ nílé ìwé ẹ fẹ́ràn orin kọ. Ìwé kíkọ láìsí ọkọ́ àti àdá kò ì pé o ní ògbọ́. Ó yá. Iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ á máa jáde. Lóòótọ́ ìwé kíkọ láìsí ọkọ́ àti àdá kò ì pé o kò ì pé o. Àwọn kan fẹ́ràn oúnjẹ. Ọba àjáde ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ìyá àtẹ̀wọ̀ làwọn kan fi tuntun mi. Ẹ̀ka rẹ̀ ó máa ń kọ́ bẹ́ẹ̀ yẹn náà. Ní kíákíá a ti ní orúkọ àwọn ọmọ tí wọ́n fẹ́ ṣojú wa ní àárọ̀ yìí. Màá pè wọ́n wá síwájú ṣùgbọ́n kí tó pè wọ́n màá pe àwọn olùkọ́ wa tí mo fẹ́ kí wọ́n bá wa kí ètò ìlẹ́yìn kan bá wa gbé lárugẹ. Màá pè wọ́n tí bá ti ń pè wọ́n tó yẹ pé olùkọ́ tàbí ọ̀gá àgbà tínú yín dùn sí ni mo dárúkọ ẹ̀. Ẹ jọ̀ọ́ bá mi yẹ́ wọn sí pẹ̀lú àtẹ́wọ́ tó rinlẹ̀ pẹ̀lú orin ayọ̀. Ṣé ti gbọ́? Tí bá ti ń pè wọ́n tó máa jókòó níwájú. Ẹni àkọ́kọ́ náà ni olùkọ́ àgbà wa nílé ẹ̀kọ́. Abilékọ Ẹ̀sán Ọmọ́tọ́lámi torí pé
bọ̀wọ̀ fún a ó pè wọ́n wá síwájú abilékọ Àdìgún Fọláṣadé ẹnìkan tó kù náà tí mo tún máa pè ní Ọ̀gbẹ́ni Muftau. Àwọn akọni mi tó ti wà ní ìgbáradì láti kojú àwọn béèrè wa ní àárọ̀ yìí akọni ni wọ́n o torí kò ṣe nǹkan tó rọrùn kí èèyàn bọ́ síta wípé mo fẹ́ ṣojú iléèwé mi mo fẹ́ ṣojú àwọn akẹgbẹ́ mi mo fẹ́ ṣojú ara mi nítorí náà nígbà kan tí bá ti ń pè wọ́n ẹjọ́ ẹ máa bá pè wọ́n sí Awójídé Kẹ́hìndé kó máa bọ̀ ní kọ́mọ́kọ́mọ́ Síkírù Raymond. Ọ̀ṣúnyẹmí Tóbilọ́ba. Ọ̀ṣúnyẹmí. Lẹ́yìn náà mo tún rí Abíọ́dún Kọ́dù. Ẹni tó kù náà ni Yekin Kadija. Ẹ bá mi fún láti ọwọ́. Ẹ bá mi yẹ wọn sí. Èdè Yorùbá dùn. Èdè Yorùbá dùn. Èdè Yorùbá dùn. Èdè wa àṣà wa. Èdè nípa láṣẹ. Ní pẹ́ o, ẹ má rò pé mo máa gbà yín lákòókò tó ní mo rí pé iwájú ìtàlẹ̀ wà. Títí dé ìbéèrè 50 láti ìbéèrè kìíní títí dé 50 ẹ ní oore ọ̀fẹ́ láti mú láàrin òǹkà kìíní títí dé òǹkà 50. Abẹ́rẹ́ látọ̀dọ̀ sí mi mú ìbéèrè. Mo mú ìbéèrè kìíní. Ìbéèrè kìíní. Sọ ọ̀rọ̀ mẹ́ta tí àmì orí rẹ̀ jẹ́ dò. Ẹ má sọ o, ẹ jẹ́ kó gbìyànjú agbára ẹ̀. Dò kọ́ Yéjídé. Irọ́ wọ́n náà gbọ́ pẹ̀lú sọ Yéjídé. Dò lásán. Dò. Gbọ́dọ̀ pẹ́. Olówó mọ ọ̀rọ̀ tí ohun ẹ̀ jẹ́ dò ní kẹ́kẹ́ mú fún ta ló tún fẹ́ gbìyànjú ẹ̀ bí ọ̀gẹ̀dẹ̀ dò ẹ fún látẹ̀wọ́ ebi mẹ́ta là ń lọ ọ̀gẹ̀dẹ̀. Ilẹ̀kùn ó tilẹ̀ jẹ́ pé àwọn kan sọ pé ilẹ̀kùn ṣùgbọ́n òun yí mi ò gbá wọlé ilẹ̀kùn ní ọ̀rọ̀ yẹn ká má fi ilẹ̀kùn àwọn olùkọ́ ọgbà wa sọ wípé ká gbà wọlé wọ́n ní ká gbà wọlé ilẹ̀kùn dò ó yá ó kù kan ìkọ̀kọ̀ ó yẹ bá mi ṣe látẹ̀wọ́ ó gbà ó. Bá mi fún mi àmì tiẹ̀ pé ó yá ìbéèrè wo ló fẹ́ mú? Ìbéèrè 5. Ó yá ṣé àdàpé òwe òyìnbó yìí báwo la ṣe ń sọ ní Yorùbá àdàpé òwe yìí lóyìnbó ní Yorùbá charity begins at home. Ẹ dákun o
ẹ jẹ́ kó ṣe láti kẹ́sọ̀ lóde. Ẹ bá mi fún látẹ̀wọ́. Ilé láti kó kí ni o? Ilé láti kẹ́sọ̀ lóde. Ẹ bá mi fún látẹ̀wọ́ lẹ́ẹ̀kan. Mo ti ẹ̀ dé ìlànà ẹnu rárá ẹsẹ̀kẹsẹ̀ ló ti rú padà pé ìwọ ìyá yìí mo múra ẹ wá ní ọ. Ó káre. Ṣé gbogbo nǹkan tẹ̀ ń kọ̀ ṣé kìí ṣe òjòrò? Ṣé kìí ṣe pé ẹ ti kọ àwọn ìdáhùn mi sílẹ̀ wá? Ó yá, akọni kẹta, ìbéèrè kẹta, ó náà ìbéèrè kẹta. Akọni kẹta pé ìbéèrè kẹta. Kí ni Yorùbá ń pè ní ọ̀ṣọ̀rọ̀? Kí ni Yorùbá ń pè ní ọ̀ṣọ̀rọ̀? Kí ni à ń pè ní èdè Yorùbá ní ọ̀ṣọ̀rọ̀? Ọ̀ṣọ̀rọ̀. Ẹ ṣe sùúrù fún o. Mo tiẹ̀ fẹ́ràn yín nílé ìwé yìí ẹ̀ fi gbogbo ara fẹ́ràn ariwo. Mo fi kọ́ yẹn pé kò sí lórí. Ọ̀ṣọ̀rọ̀ ṣé o mọ̀? Kíákíá ni. Ọ̀ṣọ̀rọ̀ jẹ́ omi tó ń dà lókè. Omi tó ń dà láti òkè. Ṣé omi yẹn ni ọ̀ṣọ̀rọ̀? Ṣé omi yẹn ni ọ̀ṣọ̀rọ̀? Ó súnmọ́. Ta ló fẹ́ràn ọmọ mi lọ́wọ́? Ó máa fún ní màkì ẹ̀ o, máa fún lámì ẹ̀ pé o, torí ó ti súnmọ́, ó mọ̀ bó ṣe máa ṣàlàyé ẹ̀ ni o. Ta ló fẹ́ràn lọ́wọ́? Ó yá máa bọ̀. Ibi tí omi ti ń yọ jù. Ẹ bá mi ṣá látẹ̀wọ́. Ẹni tó fi máa ń dalẹ̀ látòkè báyìí. Tó ń dalẹ̀ látòkè. Ó ṣe dandan kó já látòrí páànù o. Àwọn ibi kan wà tá à ń pè ní òyìnbó ní fountain. Ọ̀ṣọ̀rọ̀ nìyẹn. Ẹ bá mi fún látẹ̀wọ́. Ó yá. Ìbéèrè keje. Lo àwọn ọ̀rọ̀ wọ̀nyí nínú gbólóhùn tó sì fi ìtumọ̀ wọn hàn. O lè lo ní gbólóhùn lọ́tọ̀ọ̀tọ̀. O lè lo ní gbólóhùn ẹyọkan ṣoṣo kó pọ̀ lẹ́ẹ̀kan náà. Ṣùgbọ́n gbogbo ẹ̀ bó bá ṣe lò ó ìtumọ̀ wọn ó gbọ́dọ̀ wọ̀n. Ọ̀rọ̀ àkọ́kọ́ bí àkọ́kọ́ sílẹ̀. Èrè. Ọ̀rọ̀ kejì. Èrè. Ọ̀rọ̀ kejì. Èrè. Ọ̀rọ̀ kẹta. Èrè. Mi ní kò sọ túmọ̀ ẹ̀ fún mi o, má sọ túmọ̀ ẹ̀ fún mi o. Ṣùgbọ́n bó bá ṣe lò nínú gbólóhùn ó máa fi ìtumọ̀ ẹ̀ hàn. Bó bá ṣe lò nínú gbólóhùn yẹn, ẹni tó bá gbọ́ ọ̀rọ̀ ẹ á lè sọ pé ìtumọ̀ ẹ̀ lélẹ̀. Ìkẹrin. Èrè. Ó sọ, ó fi ìtumọ̀ ẹ̀ hàn. Tó ṣe tán, bóyá. Eré. Àwọn akẹ́kọ̀ọ́ náà ń ṣe eré. Àwọn akẹ́kọ̀ọ́ ń ṣeré níbo? Nígbà tí wọ́n jáde jẹ. Mo ní níbo? Nílé ẹ̀kọ́. Nílé ẹ̀kọ́. Kódà èkejì. Èrè. Akẹ́kọ̀ọ́ náà kó èrè ìwà dáadáa tí ó hù. Akẹ́kọ̀ọ́ náà kó èrè ìwà dáadáa tó hù ó ṣe. Ìkẹta. Èrè ló fẹ́ sọ. Ó yá sọ èrè. Èrè ni a fi ń ṣe èrè ni à ń lò láti fi ṣe mọ́ínmọ́ín. Ó káre, ó yá wá pẹ̀yọ̀pọ̀. Èrè. Nígbà tí a lọ fún ìsinmi ní abúlé, a pàdé àwọn èrè oríṣiríṣi náà. Ayọ̀ ìpàtẹ́wọ́ fún o. Wọ́n ní nígbà tí a lọ fún ìsinmi ní abúlé, a rí ọ̀pọ̀lọpọ̀ èrè. Ó yẹ fún látẹ̀wọ́ lẹ́ẹ̀kan sí. Ṣé ìtumọ̀ ọ̀rọ̀ mẹ́rẹ̀ẹ̀rin ṣó farahàn àbí ò farahàn? Ó farahàn àbí ò farahàn? Láàbí ẹ̀rí kíkún. Sísí mi, ìbéèrè kẹrin. Parí òwe yìí. Ẹ̀yin àjànàkú láyọ̀ ògo.
ẹ̀yin àjànàkú là á yọ ògbó. Ẹ̀yin àjànàkú là á yọ ògbó. Òwe ni o. Ọmọ kọ̀wé ṣe ẹ̀yà gbìyànjú ẹ̀ o. Ṣé o kọ̀wé yẹn rí? O gbọ́ rí ọ. Báwo ló ṣe wá fẹ́ parí ẹ̀ báyìí o? Ta ló fẹ́ ràn lọ́wọ́ nínú yín? Kò sẹ́ni tó ti kọ̀wé yẹn rí ní gbogbo wa. Ó lè jẹ́ kí n jù sílé, ṣé kí n jù sílé? Mo fún mi láàyè. Ó yá, ẹ̀yin tẹ́ wà ní orí ìjókòó. Ẹ bá mi parí òwe yẹn. Ẹ̀yin àjànàkú là á yọ ògbó. Ẹ̀yin àjànàkú là á yọ ògbó. Ta ló fẹ́ gbìyànjú ẹ̀ wò? Ẹ̀yin àjànàkú là á yọ ògbó. Ta ní jẹ́ yọ àgàdà lójú èrè? Ta ní jẹ́ yọ àgàdà lójú èrè? Gbogbo wa la mọ ẹran tí erin jẹ. Gbogbo wa la mọ ẹran tí erin jẹ. Báwo ló ṣe rí? Kékeré báyìí ló dàbí òkété. Báwo ló ṣe rí? Ẹran ńlá ni. Ẹran ńlá ni. Kò wá ṣe ẹran tí a máa rí tí a máa lọ yọ pọ́npọ́n. Tá a bá rí erin tó kàn báyìí, lẹ́yìn wá sọ pé àmọ́ rí erin ó ń bọ̀, ó wá yọ pọ́npọ́n. Bóyá ṣé àtọ́bẹ̀ ká ṣe bẹ́ẹ̀ wájú ẹ̀ nì? Ṣùgbọ́n tẹ́rin bá ti kú sílẹ̀, tó bá ti kú sílẹ̀, òun lọ sọ pé ẹ̀yìn ẹ̀ kò sẹ́rà tá a lè dá. A lè yọ ọbẹ̀ ká gan, a lè yọ pọ́npọ́n ká lù, a lè mú ẹgbẹ́ tẹ́lẹ̀ gan ká ṣe kí ni? A fi nà ìtumọ̀ òwe yẹn nìyẹn. Tá a bá dẹ̀ fẹ́ lórú òwe bẹ́ẹ̀ yẹn, tí nǹkan bá ṣẹlẹ̀ tó jẹ́ wípé kò ń ṣe nǹkan tó máa ń ṣẹlẹ̀ ní ìgbà gbogbo tó wá ṣẹlẹ̀, àwọn máa wò pé káde sọ pé nǹkan yóò ṣẹlẹ̀, eléyìí tó ṣẹlẹ̀ yìí kò ní lè ṣẹlẹ̀, kò rí bẹ́ẹ̀. Bí irú àkókò tá a máa ń lorú òwe bẹ́ẹ̀ yẹn nìyẹn. Ó yá, ẹ jẹ́ kí n pa fún ilé ẹ̀kan sí kẹ́ ẹ parí ẹ̀ torí tẹ́ bá ba pàdé ń jọ́ mi. Ẹ̀yin àjànàkú là á yọ ògbó. Ẹ jẹ́ bá mi fọ́mọ yìí ní àmì kan kó àmì ẹ̀. Ó nìkan ló dá mi lóhùn bí mo ṣe sọ. Ẹ̀yin àjànàkú là á yọ ògbó. Ta ló jẹ́ yọ àgàdà lójú èrè? Ó yẹ ẹ dá mi lóhùn. Ẹ̀yin àjànàkú là á yọ ògbó. Ẹ̀ka rẹ̀ fúnra yín látẹ̀wọ́. Ìbéèrè kẹsàn-án ló mú. Kí ni òǹkà yìí? Kí ni òǹkà yìí? Òjìlélẹ́gbẹ̀jọ lé mẹ́ta. Òjìlélẹ́gbẹ̀jọ ó lé mẹ́ta. A lè mi ìwọ ní tí mi ò bá mọ̀ máa sáré fọ wẹ́wẹ́. Kí ló jì? Kí lẹ́gbẹ̀jọ lé mẹ́ta? Wá wá gbogbo. Wá sọ fún mi nọ́mbà. Òjìlélẹ́gbẹ̀jọ lé mẹ́ta. Òjìlélẹ́gbẹ̀jọ ó lé mẹ́ta. Màá fún ẹni tó bá kọ́kọ́ sọ nínú gbogbo wa, màá fún ẹni tó bá kọ́kọ́ sọ tó gbà ní àmì láfúlẹ́bù. Òjìlé lórí mi pé gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìjókòó ẹ̀ tí ẹ̀ gbìyànjú ẹ̀ wò. Òjìlélẹ́gbẹ̀jọ ó lé mẹ́ta. Ta ló mọ̀? Ta ló ti mọ̀? Ta ló ti mọ̀? Bóyá. 8,420. Rárá, ó gbà. Disconnected. Kí ni ẹgbẹ̀jọ? Ta ló fẹ́ gbìyànjú ẹ̀? Ó yá máa bọ̀. Ó yá máa bọ̀. A ní kò yẹ sọ tíríọ̀n. Tí ọ̀dọ́ náà. Rárá. Ó kárẹ̀ kúrò sí ẹ̀wà. Tẹ́ bá ti pè mọ́mì dà, kó lè ti rí mọ́mì. Èmi tí mo ṣe jáde ilé ẹ̀kọ́ gíga, kó lè ti rí mọ́mì. Ó yá, ìyànjú ẹ̀ sílẹ̀ kan sí. Ó yẹ fún láti ẹ̀wọ̀n 1,643. 1,600 ni à ń pè ní ẹgbẹ̀jọ. 1,600 ẹgbẹ̀jọ. Òjì is 40. Mo wá sọ pé ó lé mẹ́ta. That's 1,643. Ta ló ní ìbéèrè, ta ló gbà?
wọn láàmú. Kálọ́kàn, ọ̀ya ìbéèrè ogójì. Àkànlò èdè ló wọ́ sọ́dọ̀ ẹ̀ o, àkànlò èdè ni o, kò gbọ́ sísún, kò gbọ́ sísun, kò gbọ́ sísè. Wọ́n bá sọ pé kò gbọ́ sísun bóyá èèyàn kan àbí ìṣẹ̀lẹ̀ kan, wọ́n bá wá sọ bẹ́ẹ̀ wípé kò gbọ́ sísun o, kò gbọ́ sísè o, kò gbọ́ sísè pé olùkọ́ wa ò gbọ́ sísun kò gbọ́ sísè ń tiẹ̀ o, olùkọ́ wa kò gbọ́ sísun. Ọ̀rẹ́ mi, má ṣe bó ṣe rí o, kò gbọ́ sísun kò gbọ́ sísè o, kò gbọ́ sísun kò gbọ́ sísè. Wọ́n bá sọ fún èèyàn wípé ẹni yóò gbọ́ sísun kò gbọ́ sísè, kí ni ìtumọ̀ ẹ̀? Kò gbèrègbè rárá. Bóyá wọ́n náà fi ọjọ́ o. Sísè olùkọ́ gbà kì í ṣe pé mo ní olùkọ́ gbà ó yà máa bọ̀ ájìyá ṣe ọmọ dídú bíi gbèrò ilé orí pankẹ́rẹ́ ìyẹ́jì ṣe ìlú ó ṣe pankẹ́rẹ́ ta ló tún fẹ́ tí ẹ̀ ṣe ọmọ dídú bíi gbèrò Sàkó èèyàn má sọ pé olùkọ́ wa ò gbọ́ sísun kò gbọ́ sísè kò gbà gbẹ̀rẹ̀ kò tẹ̀wọ́ kò gbọ́ gbẹ̀rẹ̀ má sọ wípé èèyàn ṣòro láti tẹ́ lọ́rùn má sọ pé èèyàn le láti tẹ́ lọ́rùn pé kó tó ṣe kan tó máa tẹ́ lọ́rùn wà á ti sa gbogbo ipá ẹ̀ iná máa ń sọrú àkànlò èdè yẹn fún wípé olùkọ́ wa kò gbọ́ sísun o kò dẹ̀ gbọ́ sísè o wà á sa gbogbo ipá ẹ̀ ni ó ṣòro láti tẹ́ lọ́rùn. Ẹni tó kàn ìbéèrè kejì ṣètò àmbẹ̀. Fẹ́ràn jẹ kọ́ ní títì ẹ̀ tí ó gbà. Kí ni ọmọ kan ní kí ló ń jẹ́ fẹ́ràn jẹ kọ́? Àwọn fẹ́ràn jẹ kọ́ náà ni wọ́n máa sọ pé nǹkan tó rọrùn wọ́n máa ń sọ bẹ́ẹ̀ fún àkànlédè náà ní iṣẹ́ rí pé à ń pẹ̀kọ́ wọ́n máa sọ fún yàn pé ó rọ̀ ó jẹ̀kọ́ lọ tàbí fẹ́ràn jẹ̀kọ́ lélẹ̀ wọ́n yẹn ó rọrùn wọn náà sọ yẹn. Àròkò ṣe máa ń ṣàròkò níléèwé kò ṣe. Kí ni ìtumọ̀ àròkò yìí? Ká fi ẹni ránṣẹ́ sí ẹni tó wà lájò. Ẹni ká bá fi ẹni ránṣẹ́ sí èèyàn lájò. Kí ni ìtumọ̀ ẹ̀? Yàtọ̀ báwa náà a ti ń sọ̀rọ̀ láì lo ohùn tàbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti ọjọ́ tó ti pẹ́. Lára ọ̀nà tá a fi ń gbà bára wa sọ̀rọ̀ ó ní àròkò pípa, a dẹ̀ máa ń pa àròkò yìí o. Wípé èèyàn kan kú pé á jẹ́ èèyàn tó dàgbà. Èèyàn kọ́kọ́ òkú o, tá bá fi ẹni ṣàmọ̀ nǹkan tó ń jẹ́ ẹni bẹ́ẹ̀ ni tá bá fi ránṣẹ́ sí èèyàn tó wà ní ẹ̀yìn odi nírìn àjò kí ni ìtumọ̀ ẹ̀? A ló fẹ́ gbìyànjú ẹ̀mí ìwọ náà ilé bàbá ẹ̀ ń pè má jẹ́ kí ilé bàbá ẹ̀ pè ó pé tí ìyá o ilé bàbá ẹ̀ ò tí ì gbọ́dọ̀ pè báyìí ó yá mo fẹ́ sọ sílé ní kánmọ́kánmọ́ ta ló nawọ́ sókè tó bá fi àròkò ṣẹ́dẹ̀ ẹ̀dẹ̀ ó dá yín lójú pé ẹ mọ àròkò ó dẹ̀ wá sí àròkò kan fún mi tó mọ̀ yàtọ̀ sẹ́yìn tí mo sọ yìí àròkò mo fẹ́ mọ̀ bóyá lóòótọ́ lẹ ti ń gbọ́ nípa àròkò àbí ẹ̀ẹ̀kọ́ tẹ́lẹ̀ àròkò ó yá sọ àròkò kan fún mi ọ̀rẹ́ àpò. Kí ló wí? Ó rọ bí àpò. Ó kárẹ̀, ó gbìyànjú. Ó sọ àròkò kan yàtọ̀ sí èyí tí mo
aláṣọ pupa tí wọ́n fi sílẹ̀ bẹ́ẹ̀ àròkọ ní ṣọ́ọ̀gbà bí ògbà kí ni ìtumọ̀ àròkọ yẹn? Bọ̀ káre ogúndé tàbí àfipáàlè a máa ń ṣe bẹ́ẹ̀ mọ́. Eléyìí tí mo wá sọ yìí eléyìí tí mo sọ yìí tá a bá fi ẹní ránṣẹ́ síyàn kò sí kankan tó mọ̀ mi ò rẹ́ni tó mọ̀ yẹn o. Ìtumọ̀ ẹ̀ ní wípé ẹni tó wà lájò yẹn ẹni tó fi sílé ara ẹ̀ ò dá ó wà lórí ìdùbúlẹ̀ àìsàn àwa fẹ́ sọ fún wípé tọ̀ bóyá bàbá ẹ̀ tó wà lé o àbí ọmọ tó fi sílẹ̀ lé o tàbí ìyá ẹni o ẹni yẹn wà lórí ìdùbúlẹ̀ àìsàn. Ìtumọ̀ ẹ̀ nìyẹn tí a bá fi ẹní ránṣẹ́ sí ẹni tó wà lájò. Ẹ pàtẹ́wọ́ fèmí náà. Ìbéèrè kẹẹ̀dógún. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún drum? Kì í ṣe drum or barrel. Kí ló pé? Àmù. Orúkọ wo la tún lè pè é? Àgbá. Kí ni problem yìí? Ẹ̀yin fẹ́ wá bí ẹ̀ ń jẹ́ káwọn ọmọ yín káwọn ọ̀rẹ́ yín sọ àmì nù o. Ẹ̀ ń jẹ́ kán sọ àmì nù o. Èyí fún ẹ tán ẹ̀yọ kan ni màá fún ẹ náà. Ó gbà o, ẹ bá mi ṣalátẹ̀wọ́. Àgbá àgbá tàbí àmù tàbí gòròdóòmù. Àgbá àmù. Ìbéèrè kẹwàá. Àkọ́sórí ni tìtọ̀jẹ́ o. Àkọ́sórí. Àkọ́sórí yìí kàkà kí n bí ẹgbàá ọ̀bùn. Kàkà kí n bí ẹgbàá ọ̀bùn. Àkórí àkọ́sórí yẹn nìyẹn. Iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ láti máa ń kọ́. Iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan ni kì í ṣe ti iléèwé gíga o. Ta ló ti gbọ́ àkọ́sórí yẹn rí? Kàkà kí n bí ẹgbàá ọ̀bùn. Ẹ bá mi ṣá màmá wa látẹ̀wọ́. Mo fẹ́ mú pamọ́ tẹ́lẹ̀ ni. Kàkà kí n bí ẹgbàá ọ̀bùn. Màá kúkú bí ọ̀kan ṣoṣo. Màá fi ran ara yẹn lójú. Màá rohun gbéraga. Ṣé ọ̀kan ṣoṣo àrà? Ṣé bẹ́ẹ̀ ni? Ọmọ tó jẹ́ bàbá kò kì í ṣe ẹgbẹ́ ìdàrú bí ọmọ. Wọ́n fẹ́ parí ẹ̀ fún wa, wọ́n ní wọn ò gbà pé tí wọ́n fẹ́ parí ẹ̀, ó yẹ máa bọ̀ wọ́n mi, a máa wá. Tọ́pìkì ẹ̀ ni ọmọ àtàtà. Kàkà kí n bí ẹgbàá ọ̀bùn, máa kúkú bí ọ̀kan ṣoṣo ọ̀gá, máa róhun fi yán aráyé lójú, máa róhun gbéraga. Ṣé ọ̀kan ṣoṣo àràbà kì í ṣe ẹgbẹ́ ẹgbàá ọ̀ṣunṣun? Ọmọ tí ó bá jáfáfá kan ṣoṣo kì í ṣẹgbẹ́ ìgbárun bí ọmọ. Àkúkú bí sọ̀sẹ̀ rádàdà, àkúkú bí ọmọ kóṣó tó yanrantí ó yẹ ni. Ó sàn ju kí á dàgbà ká tọrọ jẹ lọ. Àkàsórí yẹn ó mà lágbára gan. Àkàsórí yẹn sọ kàkà kí bí ẹgbàá. Kàkà kí bí ẹgbàá ọ̀bùn. Àwọn ọmọ tí ò wúlò, àwọn ọmọ tí ò yanrantí, àwọn ni a fi wé ẹgbàá ọ̀bùn. Ó ní kàkà kí n bí irú àwọn ọmọ yẹn kọ́ pọ̀ jàǹtìrẹrẹ. Ó wá wù mí, ó máa pé mi kí n bí ẹyọ kan ṣoṣo tó jẹ́ wípé ọ̀gá ni. Yàtọ̀ sí kí n bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ò ṣe é tọ́ka sí. Ẹ pàtẹ́wọ́ fún màmá wa lẹ́ẹ̀kan sí. Ìbéèrè kẹrìnlá. Bóyá ẹ kò parí òwe léyìí o. Àìgbọ́fá làwọn òkè Ifá kò sí ní para. Àìgbọ́fá làwọn òkè Ifá kò sí ní para. Kí náà pè ní para?
Òkè ìtajà là ń pè ní para. Ẹ fún látẹ̀wọ̀. Ó dá ẹ jẹ́ kí gbogbo wa parí òwe yẹn papọ̀ torí ijọ́ mi. Àìgbọ́fá làwọn òkè. Ẹ bá ti wà ní yàrá ìdánwò. Ẹ bá ṣe báyìí. Tẹ́ǹgé ìkaná jẹ, tẹ́ǹgé ìdí gègé yín tẹ́ǹgé sẹ́nu. Tẹ́ǹwó òkè báyìí. Tólùkọ́ bá kọjá lẹ́gbẹ̀ẹ́ yín, kí ló máa sọ o? Á ní àìgbọ́fá làwọn òkè. Àìgbọ́fá làwọn òkè. Ifá kò sí ní para. Kò bá òkú bẹ́ẹ̀ lọ. Ìdáhùn sí ìbéèrè yẹn kò sí bẹ́ẹ̀. Bí ẹsẹ̀ ló mọ̀. Orí kẹta là ń lọ. Orí kẹta là ń lọ. Ìbéèrè kejìlá. Àròkò náà ni o. Tí ẹ bá fi igbá òfìfo ránṣẹ́ sí ọba ìlú kan tàbí agbárí, kí ni ìtumọ̀ ẹ̀? A bá fi igbá òfìfo ránṣẹ́ sí ọba ìlú, kí ló túmọ̀ sí? Kí ló túmọ̀ sí tí a bá fi igbá òfìfo tàbí agbárí, egungun agbárí tá a bá fi ránṣẹ́ sí ọba ìlú? Ó ní ìtumọ̀, kí ni ìtumọ̀ ẹ̀? Alọ́pẹ́ kí ọjọ́ ẹ̀ wò. Ṣé ká sọ sílẹ̀? Ṣé o gbà mí láyè kí n sọ sílẹ̀? Máa bọ̀. Ṣé o mọ̀? O mọ̀. Fẹ́ gbìyànjú. Àyè wà fún ìgbìyànjú. Wọ́n bó ṣe múra yóò tẹ́ mi lọ́rùn. Gẹ́gẹ́ bí ọmọ ilé ìwé tínú ẹ̀ dùn tó ní ìwúrí sí ilé ìwé. Ilé ẹ gbọ́dọ̀ ní ìwé dáadáa. Ilé ẹ gbọ́dọ̀ ní ìwé. Ọ̀ya kìtì. Ó túmọ̀ sí pé ọba yẹn kò ní agbára kankan mọ́. Kò ṣe wípé kò lágbára mọ́. Ẹ bá mi fún ní. Ta ló tún fẹ́ gbìyànjú? Ta ló fẹ́ gbìyànjú? Tó bá mọ̀ ó yá máa fún, ó yá máa fún, ó yá máa fún. Wọ́n fẹ́ rọ̀ lóyè, wọ́n fẹ́ kó fi ipò ẹ̀ sílẹ̀, wọ́n fẹ́ kó fi ipò ẹ̀ sílẹ̀, wọ́n fẹ́ kó fi ipò ẹ̀ sílẹ̀. Ìlú ò fẹ́ lóyè mọ́. Tí àwọn ará ìlú ò bá fẹ́ yàn lórí oyè mọ́, tí wọ́n fẹ́ kó fi oyè sílẹ̀, wọ́n fi igbá òfìfo tàbí agbárí, wọ́n fi ránṣẹ́ sí irú ọba bẹ́ẹ̀ yẹn. Irú ọba yẹn, ìgbésẹ̀ tí wọ́n rò pé ó yẹ kó gbé ni pé kó lọ ṣígbá wò. Wọ́n bá sọ pé ọba ṣígbá wò, kí ni ìtumọ̀ ẹ̀? Ó parẹ́, ó parẹ́. Ìtumọ̀ ẹ̀ nìyẹn, ọba yẹn wàjà nìyẹn, ọba yẹn ti wàjà nìyẹn. Ó yá. Ìbéèrè kẹjọ. Ìbéèrè kẹjọ. Kí ni òǹkà yìí ní èdè Yorùbá? 2024. 2024. Ta ló ti mọ̀? Sáà gbìyànjú ni àbí o mọ̀? Okòólélẹ́gbẹ̀wálénímẹ́rin. Ẹ bá mi ṣe alátẹ̀wọ́. Kò kò tí ẹ̀ kọ́ lẹ́nu rárá. Ẹ bá mi dẹ̀kun. Okòólélẹ́gbẹ̀wá. Okòólélẹ́gbàá-ó-lé-mẹ́rin. Wọ́n ní pé kò kọ́ lẹ́nu, ó sọ tìgboyà tìgboyà tó túmọ̀ sí wípé ó mọ òǹkà ẹ̀ dájú. Dájú ẹ bá mi ṣe alátẹ̀wọ́ lẹ́ẹ̀kan sí. Ìbéèrè ogún. Tí Yorùbá bá sọ wípé ẹ̀pà ògbóró mọ́, kí ló túmọ̀ sí? Kí ló wí? Nǹkan náà yanjú. Nǹkan náà kò sí àtúnṣe fún mọ́. Ó yẹ fún látẹ̀wọ́. Ẹ fún látẹ̀wọ́, ẹ̀pà ògbóró mọ́.
pa òbóró mọ́ kò látúnṣe mọ́ nìyẹn. Ìbéèrè kọkànlá. Tàbí ìbéèrè tó máa kẹ́yìn náà ìbéèrè tàbí ìbéèrè dé. Ṣe tán. Àwọn obìnrin máa ń ṣe lóge lọ́nà oríṣiríṣi. Ìkúnlẹ̀ ni ìpàkọ́ ẹlẹ́dẹ̀. Ṣàlàyé báwo ló ṣe ń rí ìpàkọ́ ẹlẹ́dẹ̀ tó sọ pé tí bá lọ sí ilé onídìrí tí mo sọ pé ẹ bá mi di irun mi sí ìpàkọ́ ẹlẹ́dẹ̀ báwo ló ṣe máa di lọ sẹ́ ọmọ ìyá òyìnbó ìpàkọ́ ẹlẹ́dẹ̀ sí iwájú tọwọ́ rẹ̀ máa wà tí ó tẹ̀ lójú sọ dáadáa káwọn tó ń gbọ́ mọ̀ kọ́ tó sọ lọ sí iwájú. Kí ló ń dì síwájú irun báwo ló ṣe ń là? Wọ́n á la irun yẹn láti ẹ̀yìn wá sí iwájú, wọ́n á sì dì í ní àdìmọ́lẹ̀ láti ẹ̀yìn yẹn wá sí iwájú, wọ́n wá fi ọwọ́ ẹ̀ sílẹ̀. Yàrá ẹlòmíì máa ń ká ọwọ́ yẹn ìpàkọ́ ẹlẹ́dẹ̀ oríṣiríṣi irun ni àwọn obìnrin ni wọ́n fi ń dára ní ìgbà àtijọ́ títí dìsí. Tí n bá wo àwọn olùkọ́ wa kan wọ́n yìí ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn olùkọ́ wa màmá wa tó wà bẹ́ẹ̀ wọ́n di irun wọn ni bó tilẹ̀ jẹ́ pé wọ́n fi ti èdè Gẹ̀ẹ́sì díẹ̀ sí. Ṣùgbọ́n tí n bá sọ pé ìpàkọ́ ẹlẹ́dẹ̀ oríṣiríṣi irun ló wà ní àfíndára. Ẹ bá mi fún ọmọ mi látẹ̀wọ́. Ẹ fún látẹ̀wọ́. Wọ́n dàbí inú yóò dùn sí o. Ṣẹ̀fẹ̀ fún wa. Nítorí náà nígbà tí alàgbà wa tó wà nídìí àmì kíkọ wọ́n máa ń ṣe ìṣirò. Gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ ka ìròyìn kẹfẹ́ yẹn kó máa bọ̀ níwájú. Iṣẹ́ àgbẹ̀ ni kó dáró, iṣẹ́ àlùkò ni kó kó sùn, iṣẹ́ lékèlékè ni kó kẹfì. Iṣẹ́ tí ó fi rán wa látòdì ọ̀run wà ní ìròyìn kíkà. Síwájú ohun gbogbo, Abíọ́lá lorúkọ tèmi. Ẹ fún látẹ̀wọ́. Mo kí ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ bá láǹfààní láti máa gbọ́ wa nítorí síbáṣe ọ̀kùn sí ti bá àláfẹ́ lá. Ẹ̀yin lẹ́wà níbẹ̀ yẹn ká fi ń dábí ẹdun ọ̀rọ̀ bí òwe ìfẹ́ tó so wá pọ̀ Ọlọ́run bá dẹ́dà mẹ̀dá àmọ́ ohun tí ẹ̀dá yóò dà kó tó di kó dára kò ní jẹ́ kó dà o. Lọ́dún lórúkọ tèmi o, Abíọ́lá lórúkọ bàbá tó bí mi lọ́mọ, ẹ kú kalẹ̀. Ìròyìn àkọ́kọ́ lọ́wọ́ mi náà ló sọ wípé nípa àwọn ẹwà èdè Yorùbá pọ́nbélé tí wọ́n wà ní ìkàlẹ̀ ní ilé ẹ̀kọ́ wa Community Grammar School tí ìyáàfin Ọmọ́tọ́lá aya Ẹ̀sán tí wọ́n jẹ́ ọ̀gá àgbà ní ilé ẹ̀kọ́ náà ní ilé ẹ̀kọ́ Community Grammar School tí adarí ètò ẹwà èdè náà tí ó ṣe orúkọ rẹ̀ sí di arábìnrin Ọlábọ̀adé Adéṣọlá ẹ dákun bá wa yẹ wọn sí. Ìròyìn àkọ́kọ́ lọ́wọ́ mi náà ló ń sọ wípé nípa àwọn ìròyìn ayọ̀ tó ń ṣẹlẹ̀ nínú iléèwé wa Community Grammar School Kudeti Ìbàdàn. Ìròyìn àkọ́kọ́ náà ló ń sọ wípé nípa ti igbákejì ọ̀gá àgbà tuntun tí elédùà ṣẹ̀ṣẹ̀ yàn fún wa ìyẹn rí bẹ́ẹ̀ lásìkò màmá wa Esther Ìbọ́nlúwa aya Ọlọ́wẹ̀. Ìròyìn kan náà ló ń sọ wípé nípa àwọn arákùnrin méjì kan tí wọ́n ń jà nítorí ìyàwó kan ṣoṣo. Kí lorúkọ àwọn arákùnrin ọ̀hún náà? Glo àti MTN tí wọ́n ń jà nítorí ìyàwó kan ṣoṣo tí í ṣe Etisalat. Ìròyìn kan náà sọ wípé àwọn akẹ́kọ̀ọ́ Community Grammar School ni wọ́n lọ wòran ìjà kan o tí ojú torchlight sì jábọ́ sílẹ̀ tó sì pa gbogbo wọn lọ.
ọ̀gbẹ́ni Òkété àti ọ̀gbẹ́ni Asín tí ó gbéra wọn lọ sí ilé ẹjọ́ látàrí kí ni wọ́n ń jà fún, látàrí orí ẹja dídín tó jábọ́ sílẹ̀ tí ọ̀rọ̀ àwọn méjèèjì sì bẹ̀yìn yọ tí wọ́n bára wọn ní ilé ẹjọ́. Ìròyìn kan náà ló tún sọ̀rọ̀ tó pariwo kí ló ń ṣẹlẹ̀ náà nípa ọ̀gbẹ́ni màálù tó lọ sí ojú ogun tí wọ́n sì pa bọ̀. Lára àwọn tó ṣekú pa ọ̀gbẹ́ni màálù náà ni Mr. Ada, Inspector Kuma àti General Ake. Lára àwọn tó sì ṣe léde ọ̀gbẹ́ni màálù náà ni a ti rí arábìnrin Báwà, Mr. Rodo àti Mrs. Tomato. Ọ̀pọ̀lọpọ̀ àkójọpọ̀ ìròyìn wo ni júbà ní ìròyìn. Ẹgbẹ́ mi fún láti ọwọ́. Fún wa ẹni kan ní ẹ̀bùn ewu kíkà ó dẹ̀ ti wà ní ìmúra sílẹ̀ ní kíákíá ká má fàkókò ṣòfò àti kó wá ti lọ. Ẹ káàárọ̀ ìyàtọ̀ orúkọ tèmi ní Adéoyè Àlíà láti ẹsẹ̀ sí mi ewu mi dálé orí ọgbọ̀n ẹni tí ó bá rọ̀gbọ̀n fún ilé iṣẹ́ ìjọba lórúkọ ewu mi dálé ọgbọ̀n pẹ̀mípẹ̀mí rọ̀gbọ̀n fún lẹ́kùn òjò kù òjò rọ̀ ojú pẹ̀mípẹ̀mí dá ọgbọ̀n rọ̀gbọ̀n ọmọ lárọ̀gbọ̀n fún lé ọlá bàbá rẹ̀ kó lójú tó ṣẹ́jú pẹ́ bàbá kú ọlọ́wọ́ bá gbẹ̀dànù bíyẹ̀ fún ọmọ lápadà dánmọ olùsí ọgbọ̀kú lọ́mọ́sọ́kọ ni bàbá àgbẹ̀ yìí rọ̀gbọ̀kú lé lórí lójijì lọ́mọ́sọ́kọ pòórá òjò kújú òògùn súnmọ́lẹ̀ bàbá dalẹ̀ sóko àtẹ́lẹwẹ́ ní ìkan ní ìgbẹ́ dàdá ọgbẹ̀kú tó rọ̀gbọ̀kú lé kádàrà tó lójú owó ìpọ́n dàda ni ò bá ṣiṣẹ́ mọ́ adọ́run tó sì gbẹ̀yìn ni ó fi kádàrà sófò dànù ìpàrọ̀gbọ̀kú lé ajá ọjọ́ ajá kúlé pa náà kú àfọmọ́rọ̀gbọ̀kúlé ewébẹ̀ ọjọ́ afẹ́wébẹ̀ làfọmọ́rọ̀ èsì rọ̀gbọ̀kúlé egbò jìnnà gárádá ìsinsin ètò ẹ̀kọ́ tó bá ti rọ̀gbọ̀kúlé iṣẹ́ ìjọba ààbò ẹ̀kọ́ ni ìfẹ́ wọ́dánù ètò ẹ̀kọ́ tó bá ti rọ̀gbọ̀kúlé iṣẹ́ ìjọba ìdí bẹ́ẹ̀ wúlò fún ẹni gbàṣẹ ọ̀hún iṣẹ́ ọba iṣẹ́ ìjọba rẹ̀ rọ̀gbọ̀kúlé bí èyí ọmọ jáde ẹ̀kọ́ òrìṣẹ́ ọ̀hún náà kí akẹ́kọ̀ọ́ má ṣe rọ̀gbọ̀kúlé iṣẹ́ ìjọba àṣìṣe ńlá ni àṣìṣe látọ̀dọ̀ akẹ́kọ̀ọ́ àṣìṣe látọ̀dọ̀ òbí àṣìṣe látọ̀dọ̀ ìjọba ó ṣètò ẹ̀kọ́ tí wọ́n lé dáná rìn ẹjẹ́ àṣẹ bó ti máa ń ṣe ó lè bá àdìbò ti yé orí ayé pé àfìlẹ́bù ayé nípa lórí tó bá yẹ ká ṣe sàbí olóògùn ní jẹ́ kó ògùn jọ ètò ẹ̀kọ́ tó dára láti lò ní lẹ́yìn ṣùgbọ́n tí kò ṣe èso eré kan ìdí ni pé àṣàbí olóògùn ètò ẹ̀kọ́ ẹ̀fà ẹ̀ta ẹ̀rin níbi bí ó ti ń ṣe nílùú òyìnbó kọ́ làwa ti ń ṣe ẹ̀fà ọdún mẹ́fà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹ̀ta ọdún mẹ́ta ní ilé ẹ̀kọ́ girama kékeré sẹ́sìn ọ̀pọ̀ lọ́yìn ìṣèkà ó bá pani lórí àfihàn kọ̀ọ̀kan ọmọ tí ò bá fi bẹ́ẹ̀ mọ̀ rí lọ́pọ̀lọ́ rẹ̀ bá jí pépé sí iṣẹ́ ọwọ́ tó bá ti ka ìwé dé ilé ẹ̀kọ́ girama kékeré ilé ẹ̀kọ́ ìkọ́sẹ́kọ̀wé ọwọ́ náà mú bẹ̀ technical college ní ó ti lọ́mọ ìkọ́sẹ́kọ̀wé àwọn ẹ̀mọ̀ ẹ̀rọ tí wọ́n ti ń lò ibẹ̀ tí wọ́n ti ṣé kó wá kó máa bọ̀ ẹyẹ sí ẹ̀yin ọmọ ìyọ̀dà Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ kẹrẹmọdé ọmọ àtìwà ẹ̀yin lọmọ ṣèyàn Bọ́lá ọba tí gbádé gorí ẹṣin owó adé ọba ṣèyàn Bọ́lá ọba ẹ̀yin lọmọ Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ kẹrẹmọdé ọmọ àtìwà èrè tí ń lọ sọ́yọ́ Aláàfin Òjó pàṣẹ kẹrẹmọdé àtìwà ọba ìyá lọ́jà kẹsì dùdú láàfin Ọ̀yọ́ ń jó onílù méjì tí ń jó láàfin gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ kẹrẹmọdé àtìwà ẹ bá délé ẹ bá ń kọ́ba ọba owó adé ọba Akeem owó adé ọba Ṣìyàn Bọ́lá ọba Ṣàngó ọba Adéyẹmí ọba èrò tí ń bọ̀ lọ́jà Aláàfin bá yà lọ́jà Kẹsàn dùdú láàfin Ọ̀yọ́ ń jó ẹ̀yin lọmọ Ṣìyàn Bọ́lá ọba tí gbádé gorí ẹṣin ẹ̀yin lọmọ Ọ̀yọ́ Aláàfin
Òjò pàṣẹ kẹrẹ mọ́dé àbá àti ìwà. Ọ̀yọ́ ló lọ ọba, Ọ̀yọ́ ló lọ ọba, Ọ̀yọ́ ló lọ. Àwọn bàmí ẹ̀pẹ̀lẹ́ o, Ọ̀yọ́ ló lọ. Ọ̀yọ́ ló lọ ọba, Ọ̀yọ́ ló lọ ọba, Ọ̀yọ́ ló. Àwọn bàmí ẹ̀pẹ̀lẹ́ o, owó ṣe kò ní o, owó ṣe kò ní o. Nígbà yìí, wọ́n tó fún àwọn tó ṣe dáadáa gbogbo wa, wọ́n tó fún àwọn tó wà níwájú lẹ́bùn. Màá pe màmá wa, wọ́n fẹ́ kọ́ wa ní apá kejì orin tá a kọ́ ńgbà tá a fẹ́ bẹ̀rẹ̀. Ta ló fẹ́ mọ apá kejì? Orí wo la kọ tí n bá fẹ́ mọ̀? Ta ló rántí? Wọ́n kọ́ ti gbàgbé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa, apá kejì ẹ̀ wọ́n fẹ́ kọ́ wa. Orin iṣẹ́ àgbẹ̀ ó ní kékeré ní ẹ̀fọ́ lókè. Ó bẹ̀rẹ̀ iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa, ẹni kò ṣiṣẹ́ yóò máa jáde. Ìwé kíkọ́ láìsí ọgbọ́n àti àdá kò ì pé o, kò ì pé o. Bí a bá kàwé onípele mẹ́rin 6334 ìlànà rere. Ó yẹ ká mú iṣẹ́ àgbẹ̀ mọ́ iṣẹ́ wa débi kan nínú iṣẹ́. Ṣé bí iṣẹ́ bù ṣe? Báírò, pẹ́ńsù kò ṣeé jẹ. Kọ̀mpútà sáyẹ́ǹsì ìmọ̀ ìṣàmàlà. Ẹni tí ò lókun nínú kò lè ṣàgọ́. Gbogbo alákọ̀wé ẹ jẹ́ ká ṣiṣẹ́ òǹkó. Iṣẹ́ ilẹ̀ wa, gbogbo ẹni kò ṣiṣẹ́ yóò máa jáde. Ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò pé o, kò pé o. Tí a bá kàwé onípele mẹ́rin 6334 ìlànà rere. Ó yẹ ká mú iṣẹ́ àgbẹ̀ mọ́ iṣẹ́ wa débi kan nínú iṣẹ́. Ṣé bí iṣẹ́ bù ṣe? Báírò, pẹ́ńsù kò ṣeé jẹ. Kọ̀mpútà sáyẹ́ǹsì ìmọ̀ ìṣàmàlà. Ẹni tí ò lókun nínú kò lè ṣàgọ́. Gbogbo alákọ̀wé ẹ jẹ́ ká ṣiṣẹ́ oko. Ẹ bá mi fún wọn láti ẹ̀wọ́ lẹ́ẹ̀kan sí. Inú mi dẹ́ ìdún bí mo ṣe ń gbọ́ ọ̀rọ̀ orin yẹn. Ẹ ṣé ìyá wa, ojú òní tì í. Ẹ̀mí ìmoore mọ̀ fún àwọn tí wọ́n kópa. Màá kọ́kọ́ pe màmá wa, abilékọ Ẹ̀sán Ọmọ́tọ́lá, kọ́ wọ́n bá mi fi ẹ̀bùn ráńpẹ́, ẹ̀bùn màmá wa Ẹ̀sán. Ẹ̀bùn fún àwọn akópa Ọ̀ṣíyẹmí Tóbi. Yekin Kadijat. Ẹnìkejì Yekin Kadijat. Yekin Kadijat. Transfer from me so that we put it together. Okay, transfer now. Ẹnìkẹta Awojide. Ẹni tó ṣe ipò kẹta Awojide Kẹ́hìndé. Ẹ ṣe ọlọ́pọ̀lọpọ̀ ìyá wa. Ní báyìí máa ń pe ọ̀gá wa àgbà pátápátá kọ́ wọ́n bá wa fún àwọn tó ṣe ipò kíní àti ipò
ipò kejì ní ẹ̀kọ́. Ẹ bá mi fà yín jẹ́ wọn sí ọmọ. Jẹ́ ká jọ gbàṣà Yorùbá lárugẹ. Ẹgbẹ́ jẹ́ ká jọ gbèdé Yorùbá lárugẹ. Ẹwà èrè Yorùbá. Ẹwà èrè Yorùbá. Láti gbé àṣà Yorùbá lárugẹ. Láti gbé àṣà Yorùbá lárugẹ. Ẹgbẹ́ jẹ́ ká jọ gbàṣà Yorùbá lárugẹ. Olóríire làwọn ọmọ tó wà níwájú yìí o. Olóríire sì ní gbogbo yín náà. Ó dá olóríire pàtẹ́wọ́ fúnra ẹ̀. Tí wọ́n bá gẹṣin nínú mi ní àárọ̀ yìí kò ní kọsẹ̀. Inú mi dùn, ẹ mórí mi wú, yóò sì dára fún yín. Nínú àwọn márààrún náà fakọyọ o, ṣùgbọ́n ibi tó ṣe ipò kejì láàárọ̀ yìí, òun náà ni Síkírù Raimot. Jẹ́ ká jọ gbèdé Yorùbá lárugẹ. Ẹwà jẹ́ ká jọ gbàṣà Yorùbá lárugẹ. Ẹgbẹ́ jẹ́ ká jọ gbèdé Yorùbá lárugẹ. Ẹ sọ pé eégún ńlá ló ń kẹ́yìn ìgbàlẹ̀. Sọ̀pọ̀. Eégún ńlá ló ń kẹ́yìn ìgbàlẹ̀. Mọ̀ pé gbogbo yín gan mọ̀ pé tá a bá pe ẹni tó ṣe ipò kìíní, ẹ̀yin gan mọ̀ pé ó yẹ bẹ́ẹ̀, ó tọ́ bẹ́ẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Ẹni tó ṣe ipò kìíní láàárọ̀ yìí. Ẹni tó ṣe ipò kìíní láàárọ̀ yìí. Ẹni tó ṣe ipò kìíní láàárọ̀ yìí. Òun náà ni Abíọ́lá Kọ́ọ̀tù. Ẹ jẹ́ pàtẹ́wọ́ fún ẹ pàtẹ́wọ́ fún. Gbádùn àsìkò wa ní àárọ̀ yìí. Èmi gbádùn àsìkò tí mo lò láàrin yín ní òwúrọ̀ yìí. Mo nígbà gbogbo ẹ̀yin náà gbádùn àsìkò tí àwa náà wá bá yín lò já. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Inú wa dùn púpọ̀ kápá ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ọ̀gá ilé ẹ̀kọ́ yìí àti àwọn olùkọ́ àti gbogbo àwọn tí wọ́n bá wa lọ́wọ́ sí ètò yìí. Inú mi dùn púpọ̀. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, orúkọ tiwa ni Ewa Ede Yoruba online classes ní aṣojú fún Yorùbá. Ẹ ṣé gan lọ́pọ̀lọpọ̀, inú mi dùn láti mọ̀ yín. Gbogbo yín ẹ ṣé o. Ẹ pàtẹ́wọ́ fúnra yín o. Nísìnyí mo fi tọ̀dá, mo fi tútù nínú, mo fi yọ̀ǹda yín ẹgbẹ́ àgbà yín. Kẹ́ máa kọrin Ewa Ede Yoruba lórí sí aláìsàn rẹ̀. Ewa Ede Yoruba o, Ewa Ede Yoruba o, láti gbé àṣà Yorùbá lárugẹ, láti gbé àṣà Yorùbá lárugẹ. Ẹgbẹ́ jẹ́ ká jọ gbàṣà Yorùbá lárugẹ. Ẹgbẹ́ jẹ́ ká jọ gbèdé Yorùbá lárugẹ. Ewa Ede Yoruba o, Ewa Ede Yoruba o, láti gbé àṣà Yorùbá lárugẹ, láti gbé àṣà Yorùbá lárugẹ. Ẹgbẹ́ jẹ́ ká jọ gbàṣà Yorùbá lárugẹ. Ẹgbẹ́
jọ pèdè.